A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Kọmíṣánná ọlọ́pàá fún ìpínlẹ̀ Ọ̀yọ́ Azmat Adébọ́lá sọ lánàá wípé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú afurasí ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá 21 tí wọ́n ṣe ìkọlù sí ilé ìjọba àti ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ lówùúrọ̀ ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá. Adébọ́lá tí ó pàtẹ wọn sílẹ̀ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ní Ẹlẹ́yẹlé ìlú Ìbàdàn ṣe àpèjúwe ìwà wọn gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn, ìwà aláìláàánú orílẹ̀-èdè, ìwà dàlúrú tí ó ní ó gbọ́dọ̀ ní ìjìyà nínú. Lára àwọn tí wọ́n tẹ́ pẹpẹ wọn kalẹ̀ láti rí olùkọ́ iléèwé gíga Federal College of Education Ọ̀yọ́ ẹni ọdún 65 tí ó sọ wípé òun kò kábàámọ̀ wípé òun bá wọn kópa nínú ìkọlù. Bákan náà ni ọ̀gbẹ́ni kan ẹni ọdún 29 tó ń ṣiṣẹ́ atú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe tí òun náà wà lára àwọn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní òun kò kábàámọ̀ wípé òun bá wọn kópa nínú ìjàǹgbara. Ọjọ́ Àbámẹ́ta ni àwọn ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá yìí ṣe ìkọlù sí olú iléeṣẹ́ ìjọba ní Agodi ìlú Ìbàdàn. Àwọn wọ̀nyí ni wọ́n wọ aṣọ ológun pẹ̀lú ìbòjú, tàwọn tìbọn àti oògùn abẹnugọ̀ńgọ̀ bí wọ́n ti dúró sí àwọn igun agbègbè. Ìgbésẹ̀ yìí mú ìbẹ̀rù àti ìdàrúdàpọ̀ bá àwọn olùgbé àti èrò ọ̀nà. Apá àwọn ẹ̀ṣọ́ ní olú iléeṣẹ́ ìjọba kò ká wọn títí di ìgbà tí àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn agbófinró yòókù dé pẹ̀lú àwọn ológun Division 2 kí wọ́n tó rí wọn kápá. Lára àwọn ohun ìjà olóró tí wọ́n rí gbà ní ọwọ́ wọn ni ìbọn English pump action, ìbọn àgbélẹ̀rọ 2, torchlight 30, ìrùkẹ̀rẹ̀ ẹṣin 5, ẹ̀rọ amúnáwá 4, gas cylinder 12.5 kg 2, walkie-talkie 4, ọkọ̀ aláwọ̀ ewé, ìwé ìdánimọ̀ Man-O-War tí í ṣe ti ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Muritàlá Àbẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí wọ́n ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Ògúndèjì, olùkọ́ iléèwé gíga àti Adéníyì tó ń tú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe sọ wípé gbogbo ìgbésẹ̀ àwọn ni ó lọ pẹ̀lú ìlànà òfin ilẹ̀ òkèèrè àti orílẹ̀-èdè Nàìjíríà. Ògúndèjì ní òun kò lè sẹ́ wípé òun kì í ṣe ara àwọn ajìjàǹgbara ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá jẹ́ ilẹ̀ tí ó dá dúró lọ́tọ̀. Ọ̀pọ̀ ilẹ̀ ni ó wà lórílẹ̀-èdè Nàìjíríà, Yorùbá sì jẹ́ ọ̀kan lára wọn. Ó ní àwọn adarí Oòduà Nation ti gbé gbogbo ìgbésẹ̀ tí ó yẹ. Ìdí nìyí tí àwọn ṣe gbé ìgbésẹ̀ lórí àdéhùn tí wọ́n jọ buọwọ́ lù tí í ṣe 500, ẹ̀sùn tí gbogbo Yorùbá buọwọ́ lù, èyí sì jẹ́ lára wọn. Ó ní àwọn olórí wọn lọ sí gbogbo ilẹ̀ Yorùbá láti lọ fún wọn ní lẹ́tà, àwọn náà sì gba ẹ̀dà lẹ́tà. Lẹ́yìn èyí ni ìkéde sí gbogbo àgbáyé wípé Yorùbá jẹ́ ilẹ̀ Yorùbá tí ó dá dúró. Ó ní àwọn wá sí olú iléeṣẹ́ ìjọba láti wá ṣe àjọyọ̀ ilẹ̀ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí nítorí àwọn fẹ́ dá dúró. Àwọn ti wà pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà láti ó lé ní 100 ọdún. Adéníyì ní tirẹ̀ sọ wípé gbogbo ènìyàn ni ó mọ̀ wípé ìlú ò fararọ, ohun gbogbo gbówó lórí, ìlú le fún mẹ̀kúnnù yàtọ̀ sí àwọn tí ó wà nídìí ìṣèjọba. Àwọn wá sí olú iléeṣẹ́ ìjọba láti wá dúró de àwọn adarí wọn kí ó bá wọn sọ̀rọ̀ nítorí àwọn ní ìgbàgbọ́ wípé àwọn adarí wọn mọ̀ púpọ̀ nípa ìlànà òfin. Ìdí nìyí tí ẹ̀rù kò fi bà wọ́n nígbà tí wọ́n ké sí wọn láti wá darapọ̀. Ó ní àwọn adarí wọn sọ fún wọn wípé gbogbo ìṣòro wọn ni ó máa níyanjú bí àwọn bá lè gbé ìgbésẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni kan Ìyáǹgàkè James Peter lórí ẹ̀sùn wípé ó ṣekú pa ìyá rẹ̀ ẹni 70 ọdún tí orúkọ rẹ̀ ń jẹ́ Mma Offiong James Peter ní ìjọba ìbílẹ̀ Etim Ekpo láàrin ìpínlẹ̀. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro ọlọ́pàá Odiko Magdon lánàá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé, afurasí tí ọwọ́ tó ní ọjọ́ 4 oṣù kẹrin ọdún 2024 láàrin aago 9 òwúrọ̀ sọ wípé òun ṣe ẹ̀ṣẹ̀ yìí látàrí ohùn tí òun gbọ́
tí ó ń pa á láṣẹ kí òun pa ìyá òun. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé afurasí ẹni ogójì ọdún yìí pa ìyá tí ó bí i lọ́mọ nípa ìyà, wọ́n sì ti fi ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní iléeṣẹ́ ọlọ́pàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ẹ̀ka ti ìpínlẹ̀ Kánò ti fagilé bí wọ́n ṣe jáwé gbélé-ẹ̀ fún alága gbogboògbò ẹgbẹ́ Umar Abdullahi Ganduje. Bákan náà ni wọ́n ní kí adarí wọ́ọ̀dù wọn tí ó jáwé gbélé-ẹ̀ fún Ganduje náà lọ rọ́ọ̀kúnlé. Lánàá ni APC Ganduje Ward ní ìjọba ìbílẹ̀ Dawakin Tofa jáwé gbélé-ẹ̀ fún Ganduje. Lọ́gán tí wọ́n fèsì ní àwọn ẹgbẹ́ ní ìjọba ìbílẹ̀ yìí jáwé gbélé-ẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jọ gbìnrìn ọ̀tẹ̀ Ganduje. Alága Inusa Dawanu sọ fún akọ̀ròyìn wípé gbogbo àwọn ọlọ́tẹ̀ Ganduje ní àṣírí wọn ti tú wípé wọ́n lọ́wọ́ nínú ìṣelòdì sí ẹgbẹ́. Wọ́n rí bí wọ́n ṣe ń ní ìpàdé pẹ̀lú ẹgbẹ́ alátakò. Ó ní wọ́n ti jáwé gbélé-ẹ̀ fún wọn fún oṣù 6, wọ́n sì ti gbé ìgbìmọ̀ dìde láti ṣàwárí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.